mú wọn o àwọn lẹ́ ń wò yìí o àwọn ajínigbé àwọn ajínipa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ kíṣẹ́ ní ìpínlẹ̀ Kwara ní Oke-Ode àwọn lẹ́ ń wò yìí o àwọn Fulani àwọn ṣe ti rí wọn àwọn náà dọ̀bálẹ̀ yìí wọ́n ní wọ́n gbìyànjú wọ́n fẹ́ sá lọ wọ́n fẹ́ júbà ìwòrò níbẹ̀ ni ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ wọ́n o àwọn tí wọ́n pa àwọn èèyàn bíi ẹni pẹran tí wọ́n pa àwọn ọmọ Yorùbá àwọn lẹ́ ń wò yìí o wọ́n fẹ́ sá lọ ṣùgbọ́n àwọn agbófinró wọ́n gbá wọn mú ní ṣìkún ọ̀kadà náà ni wọ́n lò 46 ni wọ́n pè wọ́n wọ́n ní agbègbè baba ńlá nípínlẹ̀ Kwara náà ni wọ́n ti mú wọn ibi tí wọ́n ti fẹ́ sá lọ ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yìí kódà wọ́n ní wọ́n ti transfer wọn báyìí lọ sí police command headquarter wọ́n náà ti transfer wọn àwọn rèé o àwọn ẹni bí ó ti pa àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ kódà àwọn ọlọ́dẹ fìgìláńtè 14 ni wọ́n pa ní Oke-Ode wọ́n ní wọ́n wọlé wọ́n mú àwọn alágbára wọ́n pa wọ́n ni ẹgbẹ́ nǹkan tí wọ́n sọ nínú fọ́nrán yìí ó gbẹnu tán. Hello? You just do video no for. Wọ́n ní ọdún yìí ọ̀gá ń pè ọjọ́ kò síbẹ̀ yẹn. Dàjọ́ sún bẹ́ẹ̀ ni. Daqui,